Mo kọ́kọ́ fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin ìyá àti bàbá wa tẹ́ ń wò wá káàkiri àgbáláyé nílé lóko lódò lẹ́yìn odi. Fún àwa tí à ń pariwo, à ń tara, à ń bara jẹ́ nípa ikú Mohbad, ó ní àṣírí méjì kan tí mo fẹ́ fi hàn yín tó jẹ́ fídíò tí mo fẹ́ fi hàn yín ní nǹkan tí Mohbad fún ara ẹ̀ ti sọ sílẹ̀. Ó dá mi lójú pé ẹnìkan kan ò tíì rí fídíò yìí, torí fídíò yìí níbi tèmi kan ti lọ rí mo mọ̀ pé mo ṣiṣẹ́. Màá fi fídíò ìran gbogbo wa ká wò ó. Ṣé rí nǹkan kan wà tó máa ń ṣẹlẹ̀ sáwa ọmọ Yorùbá? A kì í mọ ìyá ara wa nígbà tá a bá wà láyé. Mo notice nǹkan yẹn. Tí a bá rẹ́ni tó ń ṣe nǹkan kan tó dáa, tó bá jẹ́ ká kún lọ́wọ́, a máa fẹnu bàjẹ́ ni. Nígbà tẹ̀ni ẹ bá wá jáwọ́ tàbí tó bá jásẹ̀, àwa máa show fake love all over everywhere. Ẹ wo orí social media bó ṣe ń boom ní orí ọ̀rọ̀ Mohbad. Ẹ wo nǹkan tí social media ń sọ lórí ọ̀rọ̀ Mohbad. Ṣebí ara àwọn nǹkan tí bàbá wa ṣe Sunday Igboho ń sọ rèé. Báwo ni Sam Larry ṣe escape lọ sí Kenya? Báwo ni Naira Marley ṣe escape lọ sí Kenya bí UK tí wọ́n ló wà? Ṣebí after tí nǹkan ìṣẹ̀lẹ̀ ni wọ́n lọ sí Kenya àti UK. Ẹ ti rí pé the government is not there to justify anybody. Nǹkan tí ìjọba ń ṣe ni wípé ìwọ tó bá ti ṣe nídìí pẹpẹ o lè jẹ nídìí pẹpẹ. Ìwọ tó bá ti support ìjọba wa o lè jàmbá ìjọba wa. Gbogbo àwọn nǹkan yìí ló yẹ ká lọ mú kúrò nínú ọ̀rọ̀ wa. Ká nígbà tí bàbá mi ṣe Sunday Igboho tó jáde ńgbà yẹn, kí gbogbo wa túyáyá, kí a túyáyá, Mohbad ò bá máa kú báyìí. Gbogbo ẹnu ni mo fi ń sọ, Mohbad ò bá máa kú báyìí. Tí Mohbad bá wa máa kú báyìí, á ní bó ṣe máa bá dé. Mo máa fi àwọn fídíò kan wọ̀nyí nísìnyí. Kábíyèsí Elédùmarè. Mo gbọ́ fídíò yẹn ara mi dẹ̀ ń gbọ̀n. Ẹ jẹ́ kí kọ́kọ́ play kan tí ọba Solomoni sọ náà. Tí mo fẹ́ play yìí, tí mo lè fara mi fẹ́ play, tí bá ti play ẹ̀ mo fẹ́ end show yìí ni. Torí pé ikú ọmọ Mohbad yẹn, ìbànújẹ́ ni fún gbogbo ilẹ̀ Yorùbá. Ìbànújẹ́ àti ìtìjú ni fún gbogbo ọmọ Yorùbá. Ọmọ yìí kú, ọmọ Yorùbá ni. Ká má tiẹ̀ rẹ́ni tó lè sọ pé jẹ́ ká ró òkú ọmọ yìí. Ṣé wọn kì í ró òkú mọ́lẹ̀ Yorùbá ni? Ọmọ tí ẹ̀yin òbí ẹ̀ tẹ́ ní ẹ confirm pé kó Ọlọ́run kọ́ lọmọ yín kú. Èló ló fẹ́ fi ró òkú ẹ̀? Tí ó bá kí ń ṣe pé tí ikú ilé ò bá pa ni, tòde ò lè pa ni. Mo sọ ọkọ lánàá, mo ní gbogbo bí tá à ń ronú sí yìí gan, ó lè má jẹ́ bẹ́ẹ̀ ni ikú ọmọ yìí ti wá. Ó lè má jẹ́ gbogbo àwọn bí tá à ń ronú sí, ó lè má jẹ́ bẹ́ẹ̀ gan ni ikú ọmọ yìí ti wá. Kó lè jẹ́ bí tí àti ẹ̀ fọkàn sí, tí a lérò pé bí akú ẹ̀ lè ti wá. Ó wá jọ gàté, kò jọ gàté, ó fẹsẹ̀ kan múlẹ̀. Àgbàlagbà wà ní àwọn Mohbad náà. Tí ó bá tẹ̀ sí àgbàlagbà nílé àwọn Mohbad, àgbàlagbà wà nílé àwọn ìyàwó Mohbad. Ká má wá rí ẹni tó lè sọ pé ẹ jẹ́ ká ró òkú yìí nígbà tó dá yín lójú pé kò ṣe ikú àtọwọ́ Ọlọ́run wá. Ọmọ ikú less than 24 hours wọ́n sin. Kábíyèsí Elédùmarè.
A lot of questions ló rọ̀ mọ́ ikú Mohbad. Ṣé Mohbad ò ní bàbá ni? Mohbad ní bàbá náà. Ṣé Mohbad ò ní ìyá ni? Mohbad ní ìyá náà. Àwọn méjèèjì dẹ̀ lọ ti ń jáde tí wọ́n ti ń sọ̀rọ̀. Ṣó jẹ́ kí Mohbad kú bẹ́ẹ̀ yẹn? Nílẹ̀ Yorùbá. Ṣó jẹ́ kí Mohbad kọ̀ kú bẹ́ẹ̀ yẹn? Tí Mohbad bá wá kú bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá tẹnu dá yín lójú pé Mohbad pé kò ṣekú Ọlọ́run, ó jẹ́ kó jẹ́ àwọn tó yẹ kó tẹ̀lé ó yẹ kó pọ̀. Ó jẹ́ kí ẹ wo kí Mohbad wá yọ àdá àti torchlight ọdẹ kó bẹ̀rẹ̀ sí ní dọdẹ gbogbo àwọn tó pa. Nǹkan wà nílẹ̀ Yorùbá. Nǹkan wà nílẹ̀ Yorùbá. Gbogbo ẹnu ni mo fi ń sọ. Nǹkan wà nílẹ̀ Yorùbá. Gbogbo àwọn tí wọ́n accuse ni wọ́n deny. I'm sorry to use the word deny. Àwọn tí wọ́n accuse gbogbo wọn ló sọ pé àwọn ọmọ kankan nípa kú ẹ̀. Then ẹ lọ rú òkú ẹ̀. Kẹwàá sáré lọ mú òkú ọmọ ọlọ́mọ. Ẹ sáré tì bọ̀lẹ̀. Ṣé wọ́n ṣe ń ṣe nílẹ̀ Yorùbá nìyẹn? Bàbá Mohbad gan kéwé. Ọ ṣe nǹkan òfúra. Tábà ní parọ́ fúnra wa, wọ́n ṣe nǹkan òfúra. Ó tún ní fídíò kan tí mo rí. Ẹni tó jẹ́ chairman bí community tí wọ́n sin Mohbad sí. Ó ní ìjọ tó kú gbogbo ló fẹ́ sí less than 12 hours ni wọ́n fẹ́ sí. Póun lòun sọ pé láéláé pọ́ ọmọ ológo lọmọ ìgbójú ọmọ tí ẹ̀kọ́ ìsáré sí mẹ́yẹn ni wọ́n fi wá sí níjọ́ kejì tó kú. Imagine wọ́n fẹ́ ṣe lóòkú òru kẹ́ni kankan má gbọ́. Kí ni ìdí? A lot of questions ló surround ikú Mohbad. A lot of questions ló surround ikú ọmọ yìí. Gbogbo àwọn nǹkan tí bàbá wa Chief Sunday Igboho Chief Dr. Sunday Adeniyi Adeyemo Igboho Òòṣà, gbogbo àwọn nǹkan tí wọ́n fẹ́ jẹ́ kó máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá mọ́ lélẹ̀. Ṣùgbọ́n àwa Yorùbá ara wa, oh my goodness, àwa fún ara wa gan, a ò gbé nǹkan wa lárugẹ, a ò gbé tó. Tí ó bá ń ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá, wọ́n á máa pe òkú, wọ́n á sì máa bókù rojọ́. Nǹkan bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá. Ìbàrẹ̀ bàbá mi sí Dr. Sunday Adeniyi Adeyemo Igboho Òòṣà. Àwọn bàbá wa lẹ̀ Yorùbá, wọ́n á sì máa pe òkú, wọ́n á sì máa bá rojọ́. Àwọn wo ló pa ẹ́? Kí ló pa ẹ́? Òkú á sì máa sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Àìrìnjìnà ló ń jẹ́ kò sí. Àìrìnjìnà ní ìyàn orí abúké ọ̀kẹ́rẹ́. Tó bá rìn jìnà wà relevant tó súké. Bẹ́ẹ̀ ni ikú Mohbad jẹ́ nǹkan tó dùn wá. Pàápàá jùlọ bàbá mi Ọláyọmí Kóìkì. Kéèyàn máa ní Kóìkì o. Ká ní bí bàbá mi Ọláyọmí Kóìkì ṣe rí ní gbogbo àwa other media ṣe rí ni probability wà kó má sí any problem. That man is just too generous. Kóìkì, mi ní owó tí mo lè fún yín, ṣùgbọ́n lágbára Ọlọ́run gbogbo ẹni tó bá sọ pé gbogbo ẹni tó bá lóun fẹ́ gbógun tì í, ibi ẹsẹ̀ láyé máa gbà mú. Ẹ wo role tí Kóìkì play lórí ikú Mohbad. Ẹ wo role tí wọ́n play. For any latest information lórí Mohbad, ọ̀dọ̀ Kóìkì Media lẹ ti máa gbọ́. Iṣẹ́ tó yẹ kí NTA, LTV, AIT, iṣẹ́ tó yẹ kó máa àwọn national televisions, iṣẹ́ tó yẹ kó máa ṣe Kóìkì Media ló ń ṣe apart from ọ̀rọ̀ Mohbad kan. Nǹkan tá à ń sọ nìyẹn. Àwa ọmọ Yorùbá a ní láti sowọ́pọ̀. Tí a bá sowọ́pọ̀,
cooperation máa wà nílẹ̀ Yorùbá lẹ́nìí. A ní àwọn bàbá tó jẹ́ wípé wọ́n lè pe Mohbad bó ti ṣe kú yìí, pàápàá jùlọ ó tún wá jẹ́ ọmọ tó pẹ́ òtútù. A ní àwọn àgbàlagbà tí wọ́n lè, lóòótọ́ ló máa ń sọ pé tá a bá pòkú ní pópó alàyè ní dáhùn, ẹ gbàgbé ẹ̀. Nílẹ̀ Yorùbá nǹkan bẹ nílẹ̀ Yorùbá, nǹkan bẹ nílẹ̀ Yorùbá, gbogbo ẹni mo fi sọ. A ní àwọn àgbàlagbà tí wọ́n lè pe òkú Mohbad ibi tó bá rìn dé, tó máa pè é, tí wọ́n dẹ̀ máa bá ní gbólóhùn kí ló pa ẹ́. Á dẹ̀ ṣàlàyé gbogbo nǹkan tó pa. Gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ ń bẹ̀ pátápátá, gbogbo wọn ló máa dárúkọ. But kí ló dé tí wọ́n sáré sin Mohbad bẹ́ẹ̀? It is a big question. Ẹ̀yin ìyá àti bàbá mi, ẹ jọ̀ọ́ ẹ máa bá mi kọ sí comment section. Kí ló dé kó sáré? Why was Mohbad horribly buried? Kí ló dé tí wọ́n wà in haste? Kí ló mú wọn sáré sin Mohbad? Àwọn bàbá tiwa wọ́n á sì máa rú òkú ẹni tó bá mọ̀ pé kò tí Ṣàngó á pa bàtà, á pa jọwọ́jọwọ́ etí ẹ̀. Ká má tí wà sọ pé ọmọ tó kú ẹ̀ ò sí. Ẹ jẹ́ a gbọ́ nǹkan tó bá Solomoni sọ. Kábíyèsí Elédùmarè. Òkú ìyálà ìyá yín gbogbo ipò tó bá wọn kẹ́ dè mọ́ ní Nàìjíríà yìí. Òkú bàbá ńlá ìyálà ìyá bàbá yín kò lè lókìkí bí òkú Mohbad yìí. Ṣé gbọ́? Kò sí ipò tó lè dì mú. Ògo tí ẹ ò jẹ́ kó lò ní face to face òun ló lọ lò nínú sàárè yìí. Kábíyèsí Elédùmarè. Ṣé ń gbọ́? Ẹ rí gbèsè ayé yín, ẹ rí bẹ́ẹ̀ ṣe ń fi ọjọ́ iwájú àwọn ọmọ yín ta tight. Wọ́n pè mí sí show ní oṣù yìí. Mo ti dá owó show wọn padà pé mi ò lè wá. Because òkú bọ̀bọ̀ yìí ó yọ ọ̀kọ̀ọ̀kan ní ara mi. Ara yín nìkan kọ́, ara gbogbo ọmọ Yorùbá nì. Torí mi mọ nǹkan tí bọ̀bọ̀ yìí lè ṣe fọ́wọ́n mi lọ́la. Àwọn ọmọye èèyàn tó fẹ́ tí ara bọ̀bọ̀ yìí gòkè àgbà, ẹ mọye èèyàn tó ń ta ara bọ̀bọ̀ yìí jẹun. Another fact. Ọlọ́run nìkan lè ké bá lọ́rọ̀ ọ̀rọ̀ náà, kì í ṣe ènìyàn, ẹ má tọ́ra yín. Àwọn tẹ́ lọ ké bá, àwọn náà ló má tó padà kó bá yín. Àwọn ọ̀tá bọ̀bọ̀ yẹn lọ ké bá wọn. Ọba àgbáyé ló sọ bẹ́ẹ̀. Ẹ má lọ ké bá èèyàn lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ọlọ́run àti ayélujára àti Ṣàngó àti Ògún Ọya kẹ́ máa ní tiwọn lójúmọ́, àwọn tẹ́lẹ̀ máa lọ ké bá yìí. Ògún Ọya Ṣàpàná Ọbàtálá Ọ̀pọ̀wé Òmùpá. Àwọn ni kẹ́ lọ máa ní ojoojúmọ́. Ibi tí shame to Yorùbá ṣe bí ọ̀sán pé máa ń rò òkú bọ́ ṣe rí òkú mọ́ ni. Oògùn tó fi rókùn ti bàjẹ́. Ẹ máa bóbó ara yín, ẹ máa tán ara yín, ẹ máa sọ reality fún ara yín, kẹ́ máa purọ́ tán ara yín, kẹ́ máa pọpọ lóbó, kẹ́ máa gbogbo níbi ara yín. Ṣé ń gbọ́? Ẹ máa bá yín sòkè tó wọ̀. Ìbẹ́sẹ̀ pé máa ń rókùn. Òkú ọlọ́jọ́ méje wà tó máa ń ró 7 days. 14 days wà. 21 days wà. 41 days wà. Nílẹ̀ Yorùbá. Kò sí wọn kì í wọ́pọ̀ mọ́ nílẹ̀ Yorùbá. Ó sún mi. Ẹ̀yà gbọ́rọ̀ dùn. Ẹ̀yà láyéwò fò.
èyí tó lágbára tí ẹ ò fi wo àrùn tó wà ní ìgbésí ayé. Ẹ̀yin pásítọ̀ tí ẹ lè pe iná sọ̀kalẹ̀ látòkè, ẹ lè pe Ọlọ́run ni kó dá sẹ̀rí àfẹ́ni tó pa Mohbad láàrin ọjọ́ méje. Ibi tá ti mú ènìyàn lọ́nà rẹ̀. Gẹ́gẹ́ wa máa ṣe miracle fún ní ṣọ́ọ̀ṣì kẹsàn-án pé ṣe miracle rádaràda. You cannot command thunder from heaven. Thunder. Masanta kremana se kremene bebe ketete se. Oh kremana kasa. Oh yeah. Fire. You cannot do that. Where is the power? Ẹ̀yin àfá láì láwùláwù àbí kò sí mùsùlùmí tí inú ẹ̀ òdù sí kó tó ṣẹlẹ̀. Ẹ lè pe aláwù ẹ lè pe láwùláwù kẹ̀kẹ́ kò sí méje sí àwọn tó ṣerú kan báyìí kẹ̀kẹ́ sí wọn lórí kẹ̀kọ́ pa wọ́n dànù láàrin ọjọ́ méje. Ilé ẹjọ́ lẹ́ ń gbé wọn lọ ẹ̀ ń tara ẹ̀ lè rí ìdájọ́ òdodo ọba àbáyé ló sọ bẹ́ẹ̀. Níbo ni where is your power? I agree with that. Àwọn tí mo ṣe ń dúró de mo bá yín ká ní o. Gbogbo ẹ̀yin tẹ́ gbé píkṣọ̀ lọ sójú ìmàlẹ̀. Tẹ́ gbé lọ sójú ìsùn tẹ́ ń pọ̀fọ̀ pẹ̀lú àfọ̀ṣẹ́. Gbogbo yín ni mo screen touch wọ́n gbà wọn. After 7 days tí kankan bá ṣẹlẹ̀ ara máa pa gbogbo yín. Àti ẹ̀yin àti ilé ìsùn yín àti àfọ̀ṣẹ́ yín ẹ máa jóná pọ̀ ni. Ẹ máa sán kù ni. Ọba àgbáyé ló sọ bẹ́ẹ̀. Ìdí tá a fi ní yín lálágbára nìyẹn. Ìdí ní nǹkan tó fa tẹ́lẹ̀ lè ṣiṣẹ́ gbó fún ènìyàn. Ẹ máa sọ wípé ẹnìkan máa kú ní ìdílé ẹ̀ tó dẹ̀ máa kú. Wọ́n tẹ pa Mohbad nísìn. Ó yá ẹgbọ́ síta. Pastor ó yá out. Ẹ̀yin àfáà ó yá out. Ẹ̀yin babaláwo ó yá ìta. 7 days. Ìjọ́ olókú ẹ̀rọ mi létí ìjọ́ olókú ẹ̀bá mi kọ́ síbi ìjọ́ olókú mi ò mọ déètì. O ti sọ́jọ́ mélòó báyìí? Ṣé kò ti sọ́jọ́ méjì kàbí sọ́jọ́ mẹ́ta sọ́jọ́ mẹ́rin? Ìjọ́ olókú on the 12th àbí? Ọjọ́ mélòó báyìí? O ti tọ́jọ́ mélòó báyìí? Ọjọ́ kìló báyìí lébi? 8 days. Ọjọ́ mélòó mi ò ráyè? O ti dé 7 days. Ọjọ́ kìí pẹ́ o. Ìwọlé àwọn kìí ẹ̀dọ̀ olóńpọ̀ kan yìí. O ti gbé 7 days. Tomorrow go make 1 week. Ẹ jẹ́ ká tẹ̀ fún wọn náà lọ́dá 7 days ṣe. Justice kọ́ domestic ni. Níbo lè fẹ́ justice kí ló ń jẹ́ justice níbo ló wà? Ẹ máa tán ara yẹn máa gbogbo lò ẹ máa gbogbo lò ara yẹn máa gbogbo lípò ara yẹn. Justice kọ́ justice ni. Níbo lè fẹ́ justice? Níbo ni justice wà? Ẹ̀yin wòlíì ẹ̀ bọ́ta, ẹ̀yin babaláwo ẹ̀ bọ́ta, ẹ̀yin àfáà ẹ̀ bọ́ta, ẹ̀yin ká fún wọn ní 14 days. Gbogbo ẹni tó pa pátápátá kí àyà lọ gbé jáde. Ẹ̀yin aláyélálàdà, ẹ̀yin oníṣègùn yìí dà, ẹ̀yin aláìrá àyè tẹ́ máa ń ní àyàdà wẹ́rà yìí. Ṣé ẹjọ́ ṣèbí tí èèyàn bá jalè? Ẹ̀yin ọmọ Yorùbá, ilé ìdókòwò nínú yín síwí gan-an. Ṣèbí tí èèyàn bá jí nǹkan yín síbẹ̀ máa lọ gbé aláìrá wá síbẹ̀ sọ pé ní àwọn tó máa ní àìrá ẹ̀yin aláìrá tẹ́ máa ń pe àìrá wẹ́rà yìí tó bá jí nǹkan yín máa lọ pe aláìrá wá máa lọ ní àìrá fún máa lọ ju èpè ní sómi fún ẹ̀yin aláìrá iṣẹ́ yìí ló délé yìí àtàkóró wẹ́rà yìí where is all of you man? Gbogbo ẹ̀yin wòlíì íńtánẹ́ẹ̀tì ẹ̀yin àfáà orí íńtánẹ́ẹ̀tì ẹ̀yin babaláwo ẹ̀yin àpènà ẹ̀yin olúwo where are you? Kẹ́nìkan bọ́ ìta nínú yín kó proud kó bọ́ ìta wípé òun fún wọn ní ọjọ́ méje pé nǹkan báyìí ló máa ń ṣẹlẹ̀ wà láì tà láì mọ̀ra múlùtì láì sàpáráǹkà tù ìwọ ni wọ́n máa ń sìn tí wọ́n fi kú mo láì kí n máa sin Ọlọ́run tí mo rí tó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ face to face where are you? Ibi láàrin ọjọ́ méje kan báyìí ló máa ṣẹlẹ̀ ibi tá ti mọ wòlíì Ọlọ́run rí ibi tá ti mọ àwọn àfáà ènìyàn Ọlọ́run rí olódélẹ̀ yìí
ibi tá a ti mú àwọn èèyàn jàǹkànjàǹkàn rí kì í ṣe ká máa fọ́ọ̀bù ká máa bá àwọn ènìyàn kiri pẹ̀lú ilé ewúrẹ́ tẹ́ kọ́jọ́ tẹ́ pè nílé òòṣà pẹ̀lú ṣọ́ọ̀ṣì tẹ́ ti ń ṣe jìbìtì tẹ́ kọ́ sọ́jọ́ tẹ́ pè nílé ọlọ́run pẹ̀lú mọ́sálásí òfò mọ́sálásí rídìrídì tí ẹ kọ́jọ́ tẹ́ ti ń ja àwọn ènìyàn lórí tẹ́ ti ń dúpọ̀ àwọn ènìyàn tẹ́ pè nílé ọlọ́run. All of you should go out now and perform your word and talk to your God. Ṣé ẹ̀ ń gbọ́? Ènìyàn irọ́ ìdájọ́ irọ́ lèèyàn máa ń ṣe.